mi àfìrè ọmọ olówó dùrọ́m ajífẹ́pẹ́sẹ̀rẹ́ ńlẹ̀ mi ṣe àtọ́ba tẹ́lẹ̀ tàrí ló gbé mi wá ó ní wá bá mi káyà ọ̀gá mi alájà káfílà sálà ó bá sọ àti ń sọjọ́ ọ̀bìlò ní kẹ́ẹ̀pẹ́ láyé àtọ́ba tẹ́lẹ̀ ní mọ̀ kìíní ní méje mẹ́jọ ó ní dùnú ọ̀gá mi ní kélédùmarè mọ̀jẹ̀ ó mọ̀ kóró ó lẹ́ ní tẹ́ ẹni tí ẹ̀mọ́ nídẹ̀ẹ́ni ẹ̀yẹ́ láwùjọ ọlọ́run ọba yóò mọ̀ gbé yín lórí sókè aya méjọ kà má bá sọ àchàmà Lagos Island East ó ní ń wí fún yín kẹ́ ẹ̀ pẹ́ bí pẹ́pẹ́ ti ń pẹ́ ọlọ́run ọba wa ní mọ́sálá ìyọ̀ láyé ẹ̀yìn ìyá mi arẹwà obìnrin alájà tó lé mẹ́ka àtọ́bọ̀ ọ̀ni ọmọ wọn níbàjá ẹlẹ́yinjú ẹ̀jẹ̀ mo ní ẹ̀járe lé àwọn bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin Lájíṣọlá ọmọ kẹ́lẹ́ ojú ogun òkòkòkò Àlàkẹ́ ọmọ Ajíbọ̀rọ̀ tó ti bàjá bọ̀ ikú ẹlẹ́rìn nìyí Ajíṣọlá ọmọ òjòwú yọkọ lẹ́nu ojú ló ṣe méjì àwòrán ní àwọn bàbá tó bí yín lọ́mọ ẹsẹ̀ ṣe méjì ayẹnà bíbá dìbà ṣe méjì àjòkó lórí ẹni téńté okòye dádúró ọkọrin ẹsẹ̀ níjẹ́ ọ̀dàjà ń dájà ọjọ́ta adájà ní dàgbà ọjọ́ta adájà ní rèsí ẹlẹ́rìn ikú ẹlẹ́rìn ó sọ pọ́jà àbàbà àmì ni àbàjà ó sọ pọ́jà àbàbà òun ni òpó sọ pọ́jà àbàbà òun ni wọ́n wá kó wọn ó diwájú Aláàfin Ọ̀yọ́ Abíọ́dún wọ́n ní ikú ẹlẹ́rìn mọ́ ọ̀nàjà àbàbà ààrẹ lọ àgbàjà mọ́ ọ̀nàjà àbàbà ààrẹ lọ kò pẹ́ kó jìnnà ọjà òun di lílo onígbàjà ó di lílo onírèsí ẹlẹ́rìn Ajíṣọlá ọmọ ọba kẹ́lẹ́ ojú ogun arágẹ́ndẹ́gùdù ọba àbàjà ìyá mi àṣeyísá mọ́dúnláṣẹ́lẹ́dù òmàrè ọba aya ọ̀nàrẹ́bù ká máa bá sọ ẹjẹ́ àrẹ́lẹ́ àwọn ọkọ̀ ọ̀rẹ́ àwọn ọlọ́mọ wájú ọlọ́kọ̀ tí ń sowó ẹ̀yìn ọlọ́kọ̀ àṣejìgbà àlẹ̀kẹ̀ ọmọ gèdègèdè ọlọ́kọ̀ àtànyẹ́bẹ́yẹ́bẹ́ lórí omi ọmọ káfowó wa káfàjẹ́ wa káfò gèdègèdè ọwọ́ wa ọlọ́kọ̀ dé ìsẹ̀yìn ọmọ ogun lẹ́jọ́ ọjà lọ ọmọ apàtẹ ogun bí ẹni pàtẹ ọjà mo yọ̀ fún ọ mo yọ̀ fúnra mi alájà Abídèmí ẹ̀kọ́ ọdún ìgbà ọdún kan ni àṣẹ ń ṣètúnṣe ní ọdún èyí fún yín kẹ́ẹ̀pẹ́ o.